RM2K ojú ọ̀nà ẹ̀mí ni ṣùgbọ́n tí kì í ṣe pé ó gbé ẹ̀sìn wá. irú àwọn eléyìí náà ni Wàsíù Gànúsì sábà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ jẹ tí Wàsíù tó fẹ́ fi rẹ́ mufti ńlá táwọn èèyàn fi ń sọ pé mufti ò ṣe kú ò tí mufti sì dìfẹ́ǹdì nípa àgbẹ̀dọ̀ fi rú wọn lẹ̀ bí mo bá bínú kú ò ó lè kó wọn ọ̀sẹ̀ sí náà ètí mufti nínú ètí mo wá wí ó dàbí ẹni pé àwọn tí ń gbọ́rọ̀ fún mufti ọ̀rọ̀ àbí mufti ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ọ̀dọ́ yé ẹni tó kábíkù bá jáde sọ wípé ìtí mò ń dìfẹ́ǹdì lára rẹ kí mufti ọ̀bá máa tẹ́lẹ̀ pé tí ń dìfẹ́ǹdì lára rẹ kábíkù fi kàn mí lórí ọ̀rọ̀ rẹ táwọn èèyàn mi fi ń sọ̀rọ̀ sí mi ọ̀pọ̀ tí wọ́n kó inú ẹ̀sẹ̀ ọ̀hún èmi náà bọ́ sí náà èyí tó burú jù ń bò sọ pé ọ̀nà kan náà wọ́n rìn wọ́n ń pè kan ní alágbára omi àgbàlagbà òkòlù kan báyìí àgbàlagbà òkòlù tí ọmọ tí ń ṣe kò sọ̀rọ̀ yìí kì í rí kí màdùn máa fẹ́ gbọ́ pé lórí ilé yìí tí mo ti ní mo fẹ́ kó àwọn ẹ̀rọ ọ̀gbọ̀dọ̀ kó o sì ní pé kí n mẹ́kù aburú bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ìṣúkú mi lọ́wọ́ lọ́wọ́ èyí tó ń pè lágbára àgbàlagbà ìrora mi tí ọmọ ń tọ́kàn tí mo ṣe pé lánàá tiẹ̀ náà nù jàdàtà wèrè àti wá èèyàn fún ẹ̀wọ̀n tí wọ́n wọ̀ àti wà fún wàgbáàdì razil bàbá wọ́n bá lórí ìlọ́gbẹ́sẹ̀ lé gbogbo àwọn ọmọ tí wà lájẹ́ àgbà gbogbo ẹsẹ̀ ní mo gbà á lọ́wọ́ yín mo gbà á lọ́wọ́ yín wọ́n sì rí ìgbà lọ́wọ́ àwa àmọ́ mi rí aṣáájà lọ́wọ́ yìí èyí tó sì sọ̀rọ̀ ti àdáńgbá fóun náà rí ikú yìí dákúmẹ́lì àwọn ẹ̀wọ̀n fóun náà àmọ́ àwọn tí wọ́n lè gbà lẹ̀ àmọ́ ẹ̀wọ̀n tí wọ́n gbọ̀ nílò lóṣù nílò lóṣù lórí mo fẹ́ fún yín ní evidence lórí tí wọ́n dúró ní lórí èyí tí ń ṣẹlẹ̀ yóò jẹ́ tuntun jẹ̀mọ́ ẹ dákun ẹ má jà mú àlìkí àmọ̀ kékeré ebi ìrírà mi nínú ẹni tí iṣẹ́ ìlú gbé jáde jẹ́ náà àfààní ọlọ́run torí pé bá a fẹ́ bá a pọ̀ á rí rí kúrì yàtọ̀ fún lórí social media àwa tó ṣe pé yunifásitì làwà à ń rí rí kúrì à ń wòwò kúrò temptation bẹ́ẹ̀ àtẹ̀yìn ọlọ́run bá sàánù irun obìnrin olóbìnrin ọ̀gbọ́dọ̀ rí ká tó wá wí pé òwò ara rẹ̀ àwọn ọmọ awọ́ òwò ni wọ́n ṣe gbẹ̀yìn yunifásitì ní táwọn kan bẹ̀rù títí arínú àwọn àfáà tó ṣe wípé wọ́n bẹ̀rù pé ọlọ́run wọ́n bẹ̀bẹ̀ pé ọlọ́run ìrìnà àwọn báwọn ọba fi máa rí ìkúri ọlọ́ba sàfọ àwọn lórí ọlọ́run tó gbà fún gbogbo àwọn ọmọ kéwù sí àwọn ní ọlọ́run kéwù ó sì pa ọmọ ọlọ́run náà òun kéwù ni ọmọ tí wọ́n rán lọ lé kéwù ni tùmọ́tọ̀ ní kéwù èyí máa ń sọ bẹ́ẹ̀ fún jẹ̀mọ́ ọ̀tọ̀ ní kéwù fá ọ̀tọ̀ ní bẹ̀rù ọlọ́run wà láyé ẹ̀rí mẹkáníìkì tó bẹ̀rù ọlọ́run jà àfáà táwọn èèyàn tí wọ́n ń pè síwájú rẹ̀ lọ àfáà tí ń sọ fáwọn èèyàn níbi wáàsí táwọn èèyàn sì ń pariwo pé lọ́rọ̀ ọ̀pọ̀ tó bọ́ bá di àsìkò orin bí ọ̀rọ̀ táwọn bá ń sọ yìí báwọn bá ń sọ lọ làdáni ọ̀gbọ́dọ̀ pinnu làdáni kan sì ti pè ń rí tí wọ́n ń sáàfà ọwọ́ àṣẹ sùúrù òkè ọlọ́mọ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tó pè ń rí táwa ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ́n wá pè ń ọmọ lẹ́kọ̀ọ́ ọ̀hún ẹ dákun táwọn ọ̀lẹ́kọ̀ọ́ ní àwọn méjèèjì ọmọ tó pè ń kásìkò ìwọ́n tó ní ọ̀lẹ́kọ̀ọ́ àmọ́ àfáà ti ń ṣe wáàsí tó wá sọ fọ́mọ tẹ́lẹ̀ pé ọmọ náà wà orúkọ rẹ̀ yìí bọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ à ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ́n pè ń bá a bá ń sọ banáísà tí ń sọ pé àsìkò tó ẹja lè kírun tẹ ẹ ráàfà tí ń ṣe wá sí tó ní ẹgbẹ́ èyí tá à ń ṣe ìdúró lọ ẹ̀dá kùtà ló páyọ̀ ọlọ́run náà méjèèjì ọ̀tọ̀ ní páyọ̀ ọlọ́run ọ̀tọ̀ ní bẹ̀rù ọlọ́run àwa tí bẹ̀rù ọlọ́run àti páyọ̀ ọlọ́run wọ́n dà wọ́n lọ́wọ́ nítorí tá a fẹ́ jà láyé òṣìṣẹ́ ìkẹ́kẹ́ jàmá mọ́tò wọ́n fẹ́ máa lọ wúra ìléyà àti mẹ́rẹ̀ ìmọ̀ èyí ò làwọn fi ń ṣe fáàrí láàrin ara wa lónìí gbogbo ọ̀nà tí ọ̀wá dá iná làwọn ọmọ kí iná là ń dá àwọn àwọn kí n rí bẹ́ẹ̀ àwọn onílẹ̀ society wọn rí bí ẹni wípé ọlọ́run ti gbà fún ẹ dákun ká lọ sí sọ́lá ọlọ́run lọ́rọ́ mi sí ipò òun gbà fún àwọn èdè tí wọ́n wá ṣe mọ́tò ọ̀hún gẹ̀ẹ́kọ́ fọ́lọ́wọ́ ilẹ̀ yìí èyí ṣe tẹ́ẹ̀ máa sọ pé ọlọ́run gbà fẹ́ àwọn aráàlú kú mọ́tò táwọn èdè ti dùn ẹgbẹ́ ìjọba báàbù tàwa dùn yìí náà lélẹ́yìí ó fi mọ́tò kan lẹ̀yìn jàmá ẹgbẹ́ tí ń lọ bí ọdún kan kí ọmọ tó fi ránṣẹ́ kí láà fi ṣe èyí tàbí kí lọ sí wọ́n rí ibi ìdílé ìṣòro kàmẹ́lì ní sílá ẹgbẹ́ tí ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ọba ń ṣe nǹkan fún yà ẹ ṣe gbórí bá bu ọlọ́run ẹ ṣe gbórí bá bu ọlọ́run bá a bá wọn wípé ẹja máa bẹ lọ́run làláyé ó sì tún máa béèrè pé ẹ sọ́lọ́run lẹ́yìn náà bẹ ẹ̀dá ìsáfọ́n náà wà gbẹ̀yìn bá páyọ̀ ọlọ́run nítorí pé wọ́n fẹ́ dáyé ọ̀pá ọmọ ọlọ́mọ ẹni tí ó sì èyí tá à ń wí yìí òun ni ọmọ tá sì rí rẹ̀ tún là ń wíta ẹgbẹ̀rún orí wọn là ń jọ ń sùn là ń jọ ń jí òfin
ó ní nínú ẹ̀sìn àwọn this is very big university àtàwọn lẹ́yà ni àtàkẹ́dẹ́míṣà ni àwọn academics point ni nínú ẹ̀sìn tiwa ẹ̀sìn yìí ìṣẹ̀sìn Islam ó ní nínú àgbọ́yé tàwọn tó ń fi ń lò gbèsè ayé òun inú ẹ̀sìn wọn yìí ni wípé kò sí proof pọ́lọ́run níbẹ̀ kò sì sí proof pọ́lọ́run ò sí kò sí confusion lélẹ̀ tẹ́lẹ̀ ìtọ́ kọ́kọ́ wí nìkan ni gbogbo ayé lọ́mọ̀ pé kò sí proof kéèyàn lè fi proof pé kò sọ́lọ́run tẹ́lẹ̀ kọ́ wa proof fún wa pé kò sọ́lọ́run èyí ni sọ̀rọ̀ èyí tó sọ nìkan ni kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ gángan tí wọ́n sì dúró lé lórí òun ni wípé kò sẹ́ni tó lè proof pé Ọlọ́run ń bẹ àmọ́ proof ń bẹ fún wọn wípé ráúkà láàyè mú ń bẹ jàkàjàkà láàyè mú ń bẹ gbogbo àwọn okò àlìjànú ojú tí wọ́n ń pè èrò sí nípa àlìjànú wọ́n má dá lóhùn gbogbo ìtàwọn láwọn èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ láwọn gbélé tuntun yìí nígbà mẹ́ kékeré yóò ti ṣẹlẹ̀ sọ́kàn náà gbogbo ẹ̀yìn wọ̀nyí ìsinmi òsì mọ́ ọmọ lọ wọ́n wà wò pé olùkọ́ mọ̀ yìí tí ìbàlágà wá máa wo kí ní omi ìyá àwọn tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá ń wí fún ọ máa sọ fún mi. ní ti rán kéèyàn máa kàlìjẹ̀nú ọmọ ìlú ìkú ìfún yín wọ́n máa wá sọ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ tó rí ẹ̀sìn tuntun kan eléyìí tí òkè kankan ẹni wọ́n bá ní kò sí evidence wípé kò sí Ọlọ́run pé tá a lè proof fún pé sọ́lọ́run ń bẹ àbí ọ̀sọ́lọ́run gbọ́dọ̀ tàwọn pé kò sí evidence pọ́lọ́run ń bẹ etí ń wí ni wípé iṣẹ́ tá nẹ́bí wá ṣe láyé gangan iná làwọn gbógun tì torí pé tá nẹ́bí wá fi yé àwọn ará Mẹ́kà gangan ni pé Ọlọ́run ń bẹ ẹ má ṣe òòṣà yìí mọ́ kó wá ṣe pé foundation tá nẹ́bí wá ṣe láyé iná ni àwọn RMQK ni wọ́n ń sọ wípé kò sí evidence appropriate ọ̀rọ̀ rẹ̀ ẹ wá wo ni wọ́n ti ń sin lọ́hùn the first man tí mo sẹ́ẹ̀dì ó yá olùkọ́ ìdáná òun kanu pé kéka àwọn ọmọ rẹ kọ́dà àwọn tó ń bẹ lókèrè orí platform gbèsè ẹ̀jẹ̀ sí títọ̀ ìkẹ́dẹ́ ni wọ́n ti ń sin lọ́hùn jama ẹ dákun kéyìn ó sùn ẹ dákun torí Ọlọ́run jama ẹ dákun torí Ọlọ́run kéyìn ó sùn kọ́ máa jíbọ́ kọ́ wá gbọ́ nínú bí dáwọn èèyàn bá rò pé tí wọn bàbá wà sí láǹṣe fọ́ọ̀mù ọ̀sẹ̀sẹ̀ wá jí kọ́ wá gbọ́ kí mo gbé sórí kìíní tẹ̀fẹ́ lọ́kàwé lójú pé yé àfá ó ti sọ mọ́sálásí rẹ̀ ní kíní. ẹ dákun sẹ́sìn tọ́lọ́run àwọn mùsùlùmí ló wá pọ̀ nìkíní àwọn ọmọ kẹ́yìn àwọn ọmọ pọ̀ nìkíní. àlùjànnú wọn ń pè ní àlùjànnú ó sì jẹ́ fún wọn àlùjànnú ó sì jẹ́ fún wọn àwọn tí wọ́n pàlùjànnú nílò ní ìdí báwọn la karúkọ wọn kí láàbọ̀ wọn ẹ máa wo àbò eléyìí náà ẹni tí ń báyàn nínú jẹ́ ni wípé la ilaha illallah àwọn oní business àwọn businessmen àwọn business women àwọn ni wọ́n wá lọ lè bá wípé owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ìjọ ti béèrè àsìkò tí wọ́n dà lọ́wọ́ rẹ̀ agbọ́dọ̀ ṣe bí kìíní yóò ti náà gbèrú wọ́n wá ń gba owó lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni. ọlọ́run ló ń bẹ̀ pé gbogbo wá sí ìwé ìfẹ́ bá ń bọ́sẹ́ ẹgbẹ́ sílẹ̀ àkáyì. alágbèrè mo fi Ọlọ́run ọgbà mi tí ó bẹ̀rẹ̀ lónìí mo fi búra tí mo bá wọ láti bí oṣù kan àbóṣù méjì ìmọ̀ tí ń mú mi lọ ọbẹ̀ jàmá ìwà dúró ní géètì ìwà wo àwọn búlọ́ọ̀kù wípé ṣé mo ṣe kìíní ṣé mo lágbára kìíní wà láti tàláì ní ọ̀nà kíláàsì kan bí ìtẹ̀gbẹ́ bí ìtẹ̀síwá Nàìjíríà wà láti tàláì lágbára. àmọ́ bá ọba béèrè pé bóòrò ni gbogbo bíúdì yìí ti rí gbogbo ìkẹ́ ìgbẹ́ mọ́sálásí ilẹ̀ lè sọ pé àmàgbà tí ó pinnu ẹ̀rẹ̀ fa àmàgbà tí ń yọ búlọ́ọ̀kì tí ń tí ọ̀yà tí ọmọ ẹ̀yẹ́ tirẹ̀ láti lé fa àmàgbà tó fi pákó bẹ̀rẹ̀ fa àmàgbà tó jẹ́ kíláàsì ẹ̀yọ̀ kan fa àmàgbà tí ó yà àwọn ẹrẹ tí wọ́n jẹ̀mọ́ ìlera wọn kí àmàgbà tí òyìnbó ó lè pọnmi tọ́rẹ̀ mi fa ó sì yọ ìrẹ̀bẹ̀ lélẹ̀ ilẹ̀ ó sì fa wọ́n sí ni ó sì fa yọ ìta àwa omi yóò ṣe omi tó fi ọkùnrin yìí torí Ọlọ́run àdúgbò oṣù tí àdúgbò wí ni wọ́n faramọ́ kò sí jíjà. jọ̀mọ́ kẹ́nìkan wá kọ́mọ tó ń kọ́mọ kan kí ọmọ kan wá dé lónìí láàrin oṣù méjì mẹ́ta kọ́ wá dérú bíúdì yìí kalẹ̀ kí sòsáìtì òtún máa wá sẹlibrétì rẹ̀ sẹ́ni pé nǹkan sí ọpọlọ gbogbo wa nǹkan sí wa
ẹni tí mo fẹ́ play fún yín nì nǹkan méjèèjì gbogbo ẹni tí wọ́n tó ń gbọ́ wa láti wá bá ń tún play eléyìí padà káwá ìwọ béèrè lọ́wọ́ ara rẹ pé ṣé ẹ̀sìn tọ́lọ́ mi sẹ́sìn tàbí Muhammad ní èyí tó wá burú jù èyí tó burú jù nígbà tó gbé ọ̀nà kan náà wọ́n rìn wọ́n ń pè kan ní alágbára omi àgbàlagbà òkòlù kan báyìí àgbàlagbà òkòlù tí ọmọ tí ń ṣe kò sọ̀rọ̀ yìí kì í rí kí màdùn máa fẹ́ gbọ́ pé lórí kíní yìí tí mo ti ní mo fẹ́ kó àwọn ẹ̀rọ ọ̀gbọ̀dọ̀ kó o sì ní pé kí n má kú aburú bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ìṣúkú mi lọ́wọ́ lọ́wọ́ èyí tó ń pè lágbára àgbàlagbà ìrora mi tí ọmọ ń tọ́kàn tí mo ṣe pé ládàá tiẹ̀ náà nù ọ̀kan alágbára ìròyìn kan náà ọ̀kan lẹ́ran nítorí òun yìí ni pé ògbó àwọn ọmọ lábẹ́kúta ẹ má dáhùn ìyá sọ kankan sí ògbó àwọn ògbó yìí ní ṣẹlẹ̀ irú àwọn eléyìí náà ni Wàsíù Ganusi rẹ́dẹ̀ sẹ́bẹ̀tẹ́ rẹ́dẹ̀ rẹ̀ jẹ́ tí Wàsíù tó fẹ́ fi rẹ́ mufti ńlá táwọn èèyàn fi sọ pé mufti ò ṣe kú ò tí mufti sì dìfẹ́ǹdì nígbà àgbẹ̀dọ̀ fi rú wọn lẹ̀ bí mo bá bínú kú ò ó lè kó wọn ọ̀sẹ̀ sí náà ètí mufti wílò ètí mo wá wí ó dàbí ẹni pé àwọn tí ń gbọ́rọ̀ fún mufti ọ̀hún àbí mufti ọ̀hún gẹ́gẹ́ ọ̀gbọ́n yé ẹni tó kábíkù bá jáde sọ wípé ìtí mò ń dìfẹ́ǹdì lára rẹ tí mufti ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ pé tí ń dìfẹ́ǹdì lára rẹ kábíkù fi kàn nílé lọ́rọ̀ rẹ táwọn èèyàn méjì ń sọ̀rọ̀ sí mi ọ̀pọ̀ tí wọ́n kó inú ẹ̀sẹ̀ ọ̀hún èmi náà bọ̀ sí mọ́ láwọn yàrá sì ń gbé kí èyí ṣe tẹ́ ń sọ̀rọ̀ sí mufti mi náà èyí tí ẹ ṣe ń gbọ́rọ̀ báyìí ẹgbẹ́ ìṣẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìṣẹ́ ní ẹ̀yìn báyìí ok wọ́n kọ́ tìbí tí mo sọ ok ní ó ti bẹ̀rẹ̀ ètí wọ́n fẹ́ lò wọ́n lò bẹ́ẹ̀ ok jama wọ́n ní lọ́dọ̀ ọ̀tàwọn evidence pé Ọlọ́run bẹ kò sí wọ́n sì ṣe mímọ́ sẹ́sìn lélẹ́yìí gbogbo ẹni tó bá bọ́ sínú ẹ̀sìn tiwọn yìí kí ó ti kú ní ọmọ lẹ́yìn àdẹ Muhammad wọ́n ṣe wá ìsinmi táwọn náà ń fa àyà ẹni gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ oníkálukú wá ń bíráǹdì tiẹ̀ níbo ti fẹ́ tẹ́lí gbogbo àsàlátù Sunday wọ̀nyí ẹ̀rí tó máa wí kò sì mọ̀ fáwọn tí wọ́n ń ṣe kò tẹ́ wọn lọ́rùn ọ́fíìsì rẹ̀ ní gbogbo kí wọ́n ok ẹ̀yìn rí ok owó ń yọ lọ́nà báyìí èmi náà dá tèmi náà lẹ̀ ọ̀nà oníwà gbàdá alẹ́ lẹ́yìn pé mùsùlùmí kójọ à ń kọ́ra wa lẹ́sìn ẹni bá ti ní kọmitì welfare kọmitì wọ́kọ̀wọ́kọ̀ kọmitì gbọ́kọ̀gbọ́kọ̀ kọmitì gbẹ́dọ̀rọ̀ kọmitì yẹ́wẹ̀rẹ̀ tó ń lọ ẹ̀yìn lè pé àà tí wá yàtọ̀ ara yín ni wọ́n ti kọ́ ẹ wá máàkì ẹ̀ wà láyọ̀ ọmọ yóò lè lẹ́yìn kò lè lẹ́yìn òun gùdùgùdù gbá wáyíwáyí ẹgbẹ́ àwọn tí wọ́n wọ ìlú yìí tí wọ́n da ìlú rú sẹ́yìn ẹgbẹ́ wa lákòókò mọ́ jàdàtà wèrè ó yẹ kí ìsìlámù kọ́ kápẹ́yìn bọ́ pàdé rẹ̀ ní báńkì níjó láìpẹ́ yìí no ọmọ bàbá rẹ̀ àlí ni ìní bàbá rẹ̀ lájọ́ máa ń ṣe tó bí ààbò nínú rédíò nígbà tó ń bẹ̀ ń káyọ̀ ìní bàbá rẹ̀ àlí wọ́n gbé kílípù kan wá ẹgbẹ́ kò sẹ́ni tí ò lè làálàá sí pẹ̀lú òun náà sì máa ń rí pé wọ́n làálàá sí yẹn ọwọ́ adakọ̀ wá lídùú ni sẹ́ni gbàgbọ́ ní báńkì òun náà ní mo ti lò ó di débi kí n lọ lè dájú wò pé eléyìí bí wọn bọ́ọ̀ bá ń ṣe ayẹyẹ aṣáṣáwò èèyàn ní kìrìtì sí ìlú gbogbo ọlọ́run bá lébo rẹ̀ pàdé lóhun kéde kan èyí gba ìgbàdúrù bẹ́ẹ̀ mọ̀ pé Professor Bello bẹ́ẹ̀ mọ̀ pé violence kọ̀sẹ́ni onímọ̀dé pé yìí rẹ̀ kọ̀sẹ́ni onímọ̀dé pé yìí violence àbí wọ́n bá lọ wà violence ọkàn wa tó ṣe pé yìí àti wá ènìyàn fún ẹ̀wọ̀n tí wọ́n wọ̀ àti wà fún wà láti Brazil bàbá wọ́n bá lọ́rùn ìlọ́gbẹ́sẹ̀ lé gbogbo àwọn ọmọ tí wà lájẹ́ àgbà gbogbo ẹsẹ̀ ní ó ní mo gbà á lọ́wọ́ yín wọ́n sì rí ìgbà lọ́wọ́ àwa àmọ́ mi rí aṣáájà lọ́wọ́ òun èyí tó sì sọ̀rọ̀ ti àdáńgbá fóun náà rí ikú ìdákúmẹ́lì àwọn ẹ̀wọ̀n fóun náà àmọ́ àwọn tí wọ́n lè gbà lẹ̀ àmọ́ ẹ̀wọ̀n tí wọ́n gbọ̀ lọ lóṣù níwọ̀ lóṣù ibi ìsọkúsọ pé ìyá sọ sáwọn bàbá wa lájà àgbà àtàfà àgbà àwọn èèyàn mọ̀ wípé it's a crime in Nigeria gbogbo nǹkan aṣọ tẹ́lẹ̀ ìṣèjà máa issues la treat personality pé wọ́n ń ṣe báyìí ó yàtọ̀
sí tọ́lọ́run wí ó yàtọ̀ sí tọ́lọ́run wí tẹ́lẹ̀ kọ́kàn máa wá pe àwọn bàbá oníbàbá kọ́ ọmọ ìsọ̀sọ́kúsọ nípa àwọn pé tí wọ́n kọ́ ilé tó ń ti nínú àṣà láti ẹ̀rọ tó dàgbà tó ebi bàbá rẹ̀ ẹ dákun sí bàbá àbúrò mi èmi àlí bàbá rẹ̀ èmi dèdè máa béèrè question lọ́wọ́ bàbá rẹ̀ ní rédíò bàbá rẹ̀ sì ṣe mistake ìjọ kan tó lọ correct rẹ̀ kọlọ̀ mi wádìí bàbá rẹ̀ àlí mo béèrè lọ́wọ́ ogún lọ́wọ́ rẹ̀ ó ṣe mistake lọ correct bàbá rẹ̀ tó ń jáde àlí ọmọ Abubakar bàbá rẹ̀ ní jáde jáde lọ́mọ kí ni àṣà bàbá rẹ̀ máa ń tẹ̀lé bàbá rẹ̀ ó wù pé àlí bàbá rẹ̀ ó dá olóko bàbá rẹ̀ lójútì ọmọ kan yá sàn torí náà àwọn onírúurú kàyà yílù mọ́ríkà kàyà yílù kọ́ kàyà yílù kásítà kàyà yílù bọ́ọ̀ bá ti ń bá wọn pè inú iná lọ́ọ́ bàrà rẹ̀ أقول قولي هذا وأستغفر الله لي ولكم ربنا اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا وما أنت عالم به منا أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير